nǹkan tí ń fogun dẹ́rùbà tó máa dógun dandan kọ́ ní kó dogun o ìlú tí pínpín ẹ̀ máa ń dogun ni pé ilẹ̀ tílẹ̀ bá pa wá pọ̀ tá a bá fẹ́ share boundary but ọlọ́run tẹ lọ́wọ́ map of Nigeria ọlọ́run ti pín Nigeria láti ilẹ̀ wá àsìkò lókù ibi tí Yorùbá bá ti ń lọ lèmi ń lọ gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá nǹkan tí Yorùbá bá ti náà fẹ́ lèmi fẹ́ èmi kan fẹ́ Oòduà Republic ṣùgbọ́n mo wà careful pé níbo làwọn ọba wa ń lọ níbo làwọn olóṣèlú wa ń lọ níbo làwọn ọ̀jọ̀gbọ́n wa ń lọ kó máa di pé kán sọ pé ààrẹ ló fẹ́ kógun jà wọ́n o ṣùgbọ́n bí tó dé yìí mo ti rí pé àwọn ọ̀jọ̀gbọ́n wa kan ti kí sí Oòduà Republic. I'm a man of the people and I will not work against the wish of the people. mo fẹ́ Oyèbọ̀dé mo fẹ́ fún ẹ ní example kan níjọ́ Saturday a ṣe international conference kan through Yorùbá One Voice láti gbàdá ti dẹ́gbẹ́ ẹlẹ́ ní July 1st international conference tá a máa ṣe rí nínú international conference yẹn àwa táwa ń bẹ alẹ́ ní 1000 orí webinar yẹn bá a ṣe ń ṣe webinar yẹn lọ 99% àwọn tó wà ní international conference wọ́n dẹ̀ test lábẹ́lẹ̀ Oòduà Republic we won we need Oòduà Republic Oòduà Republic or nothing nígbà tá a máa sample opinion gbogbo àtàwọn ọ̀jọ̀gbọ́n àwọn àgbààgbà káàkiri orígun mẹ́rin àgbáyé a rí pé nǹkan tó ń fẹ́ Oòduà Republic ni ọba tó bá wà nílùú tí nǹkan táráàlú ẹ̀ bá fẹ́ tí ọba ìlú yẹn ò bá fẹ́ mo fi ń ṣe example ni o tọ́ba ọ̀tá ìlú lọ́ba máa ń jẹ́ o ó dẹ̀ máa ń kógun jàlú ni o ọ̀jọ̀gbọ́n tó bá wà ń lù ú nǹkan táwọn aráàlú ẹ̀ bá fẹ́ tí ò bá fọwọ́ sí ó máa ń di ọ̀tá ìlú ni and mo ṣe bẹ̀rẹ̀ ilé ayé mi ni mi ní jẹ́ kan nínú tó máa jẹ́ ọ̀tá ilẹ̀ Yorùbá mo ti rí gédégbé pẹ̀lú conference tá a ṣe níjọ́ Saturday yẹn pé nǹkan tí Yorùbá ń fẹ́ òun ní Oòduà Republic tẹ́lẹ̀tẹ́lẹ̀ ayé fi option sí pé it's either restructuring or Oòduà Republic but tó bá dárúkọ restructuring sí wọn náà wọn ò fẹ́ gbọ́ ààrẹ àwọn ò fẹ́ gbọ́ restructuring o Oòduà Republic náà bẹ́ẹ̀ alára dára òun ṣẹ́nu wa máa ń bà mí ni wọ́n ní tẹ́lù bá ń bà yín ẹ̀rí o ẹ̀rù bọ́ ọmọ ọba lógun nígbà tí bá wá jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò tó wá di pé bí Yorùbá ṣe máa bọ́ ní dáǹdè lẹ̀rọ a máa bà mí ẹ̀rọ gbọ́dọ̀ bà mí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí nǹkan tí Yorùbá fẹ́ nìyẹn o tó bá sọ̀rọ̀ restructuring báyìí wọ́n ní no kí wọ́n ṣará lóyìnbó nìkan o ní Nàìjíríà gan bó ti sample opinion àwọn èèyàn ọ̀rọ̀ pé ogun fẹ́ ṣẹlẹ̀ yẹn àwọn olóṣèlú kan fi ń dẹ́rù bàyàn ni kò sógun ní ṣe dandan ni kó gun ṣẹlẹ̀ àfẹn tó bá fẹ́ wá fogun dára ẹ̀ lókù ogun òde ń já ọmọ Ọlọ́run a lè jókòó sórí tébù ká jọ sọ ní tùnúntùbí a dẹ̀ lè jọ máa ṣòwò papọ̀ pẹ̀lú àwọn tó wà ní ilẹ̀ Haúsá tá a bá pín tá a bá jẹ́ nation kan náà kì í ṣe dandan ni kógun kò sí kọta jọ́njà fúnra nǹkan tó bá tí Nàìjíríà bá pèsè tó bá wà ní north kí north fi máa ṣọ́ra ajé wọn èyí tó bá wà lọ́dọ̀ wa third foundation ká máa fi ṣọ́ra ajé wa èyí tó bá kù sí Niger Delta kan máa fi ṣọ́ra ajé wọn kì í ṣọ̀rọ̀ ogun èmi wà lára àwọn tó yìí ń sọ̀rọ̀ restructuring pé wẹ́ kàkà kí Nàìjíríà pín ká sọ̀rọ̀ restructuring bọ́ tíbi táwọn Yorùbá ti wá ọmọ Yorùbá ti wá determine dé báyìí o èmi ò lè tako interest ilẹ̀ Yorùbá o torí ẹni bá tako interest ilẹ̀ Yorùbá ìtàn burúkú náà máa fi ń pa tó bá gbẹ̀yìn ayé ẹ̀ èmi mo sọ July pé tí Yorùbá bá ti ready èmi náà ti ready ó dà pé Yorùbá ti ready báyìí ó dẹ̀ wá gauge àwọn tó tako Oòduà Republic within 2 weeks a rí attack tán fún wọn both in internet and the media àwa ní ó dà pé Yorùbá ti ready báyìí. so àwọn tó wà ní Oòduà Republic pọ̀ Sunday náà ń gbìyànjú tiẹ̀ ní olúkálùkù á gbìyànjú ẹnu ò tí ì kọ́ ẹnu máa kò tó wáyà tá a bá dé agbede méjì ṣé Oòduà Republic wá kàn jẹ́ ká kàn máa pariwo lórí social media ni ibo lẹ ti ṣẹ́ dé ṣé European Union ti gbà yín wọlé ni ṣé British Parliament ti gbà yín wọlé ni US Congress ti gbà yín wọlé ni United Nations ti gbà yín wọlé àwọn ọ̀jọ̀gbọ́n ló máa ṣiṣẹ́ yẹn kì í ṣe ọ̀rọ̀ social media àwọn ọ̀jọ̀gbọ́n kan intellectual battle ni it's not about media hype on social media it's about intellectual battle strategy and tactics iṣẹ́ ọpọlọ ni àìjẹ́ bẹ́ẹ̀ tá a bá lọ jọ sí ọ̀rọ̀ social media onífọ̀tmọ́tò tó kógun wọ̀lú ogun àjàlú ó gbọgbọ́n ó gbòye o bí mo ṣe ń sọ pé mò ń support yìí o kì í ṣe gìrìwó tó bá tẹ̀ máa lo gìrìwó wà á kọ́kọ́ lọ́pọlọ ọ̀rọ̀ ọgbọ́n Yorùbá náà pè ní ọgbọ́n ń bẹ èèyàn wà àwọn àgbààgbà jókòó wọ́n á wo ètò ibo la fẹ́ gbà tí ò ní fogun
tó bá tẹ̀ máa fogun tá à ní casualty lọ títí